Mo kí wa pé a kú ojúmọ́ tó wà lónìí, ojúmọ́ dùnnú, ojúmọ́ ayọ̀, ojúmọ́ àlàáfíà, ọ̀nà ni yóò jẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. Ní ẹ̀rí pé láìpẹ́ yìí ni pásítọ̀ kan ni wọ́n lọ sí ìdí Ọ̀ṣun Òṣogbo níbi tí èṣù wà tí wọ́n sì ń gbàdúrà. Mo rò pé pásítọ̀ ṣe ń gbàdúrà ọ̀hún, mo rò pé iná yóò sọ̀kalẹ̀, yóò jó èṣù ọ̀hún, tàbí ìjì kan yóò sì bẹ̀rẹ̀ sí ní jà láti gbé èṣù ọ̀hún nídìí tí ó sì sì kúrò ńbẹ̀. Mo rí pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà àti orúkọ Jésù tí pásítọ̀ yìí pé nǹkan kan ò mì, bẹ́ẹ̀ sì ni nǹkan kò ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ sì ni ohun tí pásítọ̀ wọn sọ ni pé àní ìwọ kìíní yóò gbọdọ̀ gba ẹbọ mọ́, ṣùgbọ́n èṣù ọ̀hún tún padà gba ẹbọ. Mo fẹ́ kí èmi àti yín, mo fẹ́ ká jọ lọ wo fídíò yìí náà. Mo gbé mi ọ̀pọ̀lọpọ̀ síjọba mo ti wúlẹ̀ ọlọ́gbẹ́ ọdún àṣẹ ọjà jẹ̀mí bẹ́ẹ̀. Àmín. Ọ̀gbọ́dọ̀ tún gbẹ bọ́ mọ́. Mo gbé gbogbo ẹbọ mi. Mo bí òsì. Mo di ẹ̀. Mo mú kí aṣọ ta gbogbo. Kí a má ṣe rí. Ẹlẹ́dàá yín mọ́. Mo káàánú kó lórí òrì. Ẹ yóò gbọ́dọ̀. Ẹ káàdà. Àmín. Àṣẹ kó gbé mi. Àmín. Jésù Olúwa wa. Àmín. O sàlẹ̀ mi ràn lọ. Fídíò ńlẹ̀ ti wò yìí, ẹ̀ẹ́dẹ̀gbọ́n pásítọ̀ yìí bó ṣe sọ, àmọ́ kankan ni ò yé mi. Ẹ jọ̀ọ́, kí ni Yorùbá ẹbọ? Mo rọ ẹ̀yin ọlọ́gbọ́n àtònímọ̀, bóyá tá a bá gbé báyìí, bóyá a jẹ́ yí àwọn Kristẹni àti àwọn àfáà tí wọ́n ní kí Ọlọ́run kó paná adẹ́bọ rẹ̀, torí pé èmi gbà wípé àti Kristẹni àti Mùsùlùmí ẹlẹ́bọ ni gbogbo wa. Kí ni wọ́n ń pè ní ẹbọ gan-an? Kí là ń pè lẹ́bọ? Tá a bá ní ẹlẹ́bọ, gbogbo apáta là ń rúbọ. Kódà nínú Báíbù, wọ́n ní ẹ̀gbọ́n àti àbúrò rúbọ sí Ọlọ́run. Ọlọ́run gba ẹbọ tàbúrò, kò gba tẹ̀gbọ́n. Kò sí ẹni tí kì í rúbọ. Àbí kí n sọ wípé sísọ èdè nù, yíyẹ̀bá kúrò nídìí àṣà àti ìṣe Yorùbá pẹ̀lú èdè wa ni ò jẹ́ ká mọ̀ túmọ̀ tí wọ́n ń pè ní ẹbọ rírú ni. We call it sacrifice. Àwọn Mùsùlùmí wọ́n á pè ní Sahara. Sahara ò kìí ṣe èdè Yorùbá, àyálò èdè láti inú ilẹ̀ Lárúbáwá, láti inú Latin ni. Àwọn Christian wọ́n á ní ẹ jẹ́ ká gbé ìpèsè. We all just give him names, but ìtumọ̀ Yorùbá orúkọ gangan náà pè ní ẹbọ. Ó dàbí àwọn tí wọ́n ń ṣe medicine sí, àwọn tó jẹ́ nurse, tó jẹ́ doctor. Paracetamol ó ní orúkọ tí wọ́n ń pè in time of tó bá ti jẹ́ pé medical line. Paralocation kìíní kan ni wọ́n máa ń pè in medical line. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni èdè Yorùbá ṣe. Èdè Yorùbá jẹ́ èdè kan tí gbogbo wa gbọ́dọ̀ mọ̀. Àìmọ̀ èdè Yorùbá ló sọ ẹ̀yin pásítọ̀ wọ̀nyí, ló sọ yín di òmùgọ̀. Àìlèmọ̀ èdè Yorùbá ló sọ ẹ̀yin àáfàá wọ̀nyí, ló sọ yín di ẹni tí ò ní ọgbọ́n, because nígbà tí wọ́n bá sọ pé nǹkan báyìí ni èdè yín, tẹ wá ní kí èdè yín kó parẹ́. Àáfàá ṣe ṣàdúrà fún un tí wọ́n á ní àdúrà tá a ṣe yìí o, a gbọ́dọ̀ pa ẹran ẹ̀ láti lè ṣe sàárà kádúrà ẹ̀ kó lè gbà. Pásítọ̀ á ṣe ṣàdúrà wọn ní pé tó dá o, a gbọ́dọ̀ ṣe ìpèsè yìí o kí àdúrà wa kó lè gbà. The same thing náà ni bẹ́ẹ̀ yẹn bá ṣàdúrà dání kó lọ rúbọ, ẹ lọ ẹgbẹ́ ẹbọ. Bóyá ilé àdé yìí wá pé ní tí wọ́n ń pè ní ẹbọ rírú èdè Yorùbá ni, kò dẹ̀ sí ẹni tó wà láyé tí ò kí rúbọ. Kódà ordinary person tó jẹ́ free thinker, òun rúbọ every day, because ẹnu gbọ́dọ̀ gba ẹbọ ni. Wàá jẹun, o ti rúbọ ẹnu yẹn. Mo sọ pé olúbọ̀bọ̀ ti wá bẹ ẹnu. Àìmáa ní àkíyèsí àti làákàyè láti lè mọ̀ wípé èdè wa, èdè abínibí wa ní tá à ń pè kíní yìí, ló jẹ́ kí pásítọ̀ sọ wípé kí Ọlọ́run kó paná adẹ́bọ rẹ́. Pásítọ̀ àti àáfàá tí wọ́n ń pariwo kí Ọlọ́run kó paná adẹ́bọ rẹ́, Ọlọ́run máa pè yín náà rẹ̀, because ẹ wà lára àwọn ẹlẹ́bọ. Ẹ wà lára àwọn ẹlẹ́bọ. Àbí kí ni pásítọ̀ àbí àáfàá tó ṣàdúrà nù ilé ara ẹ̀, tó wá bọ́ ta, tó wá mú 5 naira tàbí tó mú 2 naira tó wá lọ fún sàárà, ó ti rúbọ nìyẹn.
a ní kí ló ń ṣe a ló ń ṣe sàárà àdúrà tó ń gbà kí ni ìtumọ̀ ẹbọ kí ni ìtumọ̀ sàárà kí ni ìtumọ̀ ìpèsè ẹ̀yin tẹ́ bá ní ọgbọ́n tẹ́ tó ní ìmọ̀ ẹ bá mi la mẹ́tẹ̀ẹ̀ta ǹjẹ́ yàtọ̀ wà nù sàárà ǹjẹ́ yàtọ̀ wà nù ìpèsè ǹjẹ́ yàtọ̀ wà nù ẹbọ rírú. Pásítọ̀ yóò wá dúró ní church kó gbàdúrà fún àwọn ọmọ ìjọ tí ebi ń pa. Pásítọ̀ yóò dúró ní church kó gbàdúrà fún kí Ọlọ́run kó gbé àwọn ọmọ ìjọ ẹ̀ lórí sókè. Pásítọ̀ yóò dúró ní church ó ń wábi tó ti fẹ́ trend ó wà lọ ó wá kúrò ní yànyàn church ẹ̀. Gbogbo ẹni tó bá mọ ibi tí Ọ̀ṣun Òṣogbo wà á rí i pé pásítọ̀ yìí ti kọjá ayé ẹ̀ pátápátá lábẹ́ òfin tó dé. Because kéèyàn tó lè kúrò ní church ẹ̀ tó wà yẹn lọ sí Ọ̀ṣun Òṣogbo láti gba tíkẹ́ẹ̀tì 3,000 wọlé. Because at the end of the day 3,000 ni wọ́n padà san instead of 6,000 wọ́n dẹ̀ tún gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀ láti wá gba tíkẹ́ẹ̀tì 3,000 wọbi tó ti fẹ́ lọ gbàdúrà kí nǹkan kó kúrò. Ó dẹ̀ sọ fún wọn bẹ̀ wípé Ọlọ́run ọba ló ní kó san 3,000 fún wọn wọn àdẹ̀ tún bẹ́ẹ̀ jiyàn wọ́n tún gbà lọ́wọ́ ẹ to show the level of patience tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ní. Wọ́n gba owó yẹn lọ́wọ́ ẹ ó wá wọ bẹ́ẹ̀ tó yẹ kó béèrè àwọn ìbéèrè ó wá rí ojú bọ èṣù ó wá ń gbàdúrà. Tó bá jẹ́ wípé mosque ló bá ti dánrú ẹ̀ wò ni wọ́n á ti bẹ́rì ẹ̀ dànù àmọ́ kí ni wọ́n ṣe wọ́n ní kí wọ́n dá owó ẹ̀ padà fún ọ wọ́n dẹ̀ kúrò ń bẹ̀. Ṣùgbọ́n nítorí wípé níbi tí ìṣẹ̀ṣe dé lónìí àwọn ọ̀dọ́ ìṣẹ̀ṣe ò gbà wípé ẹ jẹ́ ká ní sùúrù mọ́ ọ̀rá for ọ̀rá ni wọ́n gbà ń sìn kí làwọn náà ṣe àwọn náà wá gbéra wọ́n pàkìtì mara pé pásítọ̀ ó ti gun gèrègè ọjà ewé ó ti tásí àgẹ̀rẹ̀ síbi tí ò yẹ kó tásí àgẹ̀rẹ̀ sí ó ti kọjá ibi tí ò yẹ kó kọjá nítorí pé àwa ò dé ọ̀dọ̀ yín ká nípa afẹ́ ṣàdúrà o àwa bọ́ sí chọ́ọ̀chì ń sìn o àwa ní irinwó ya o àyàgbó o àyàtọ̀ o olódùmarè ọbàkẹ́ olódùmarè o ṣàánú fún wa á ṣe bẹ́ẹ̀ fún yín. À ń ṣe tí wọ́n ń pè ní ẹ jẹ́ ká gba ara wa láyé ẹ̀sìn ẹ jẹ́ ká gba ara wa ní sùúrù ẹ jẹ́ ká fúnra wa ní sùúrù ẹ jẹ́ ká allow ara wa láti lè embrace ara wa. Ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ ló fàyè ẹ̀ sílẹ̀ because kí ẹ̀sìn kẹsìn ó tó dé kí wọ́n tó máa wálẹ̀ wò kí ẹ̀sìn àjòjì ó tó dé kí wọ́n tó gbilẹ̀ ní ẹ̀sìn àwọn baba ńlá wa ti ń bẹ tí a máa ṣe ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ Yorùbá ò sì nẹ́sìn àṣà àti ìṣe ní Yorùbá ní. Ló fi jẹ́ pé lónìí mosque ó wà láàfin ọba church ó wà láàfin ọba why because wọ́n gbà wípé ibi ààfin ọba yìí ó ní gbogbo àwọn èèyàn tí wọ́n ń ṣe ṣẹ̀ṣẹ̀ ibẹ̀ ni wọ́n máa ń wárí jọ sí. Àmọ́ nítorí pé àwọn ọ̀dọ́ àti àwọn tí wọ́n kàwé ti jí nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe wọ́n ti jí nínú ẹ̀sìn àbáláyé wọ́n ti jẹ́ kẹ́ mọ̀ wípé irọ́ pátápátá gbà ń lẹ gbé dání àtàfà o àti pásítọ̀ o irọ́ pátápátá gbà ni. Àwọn ọmọ wọn náà ni wọ́n wá yarí pé no oró tó dá mi òun lèmi náà dá o. Ohun tí pásítọ̀ ní láti lọ bá èṣù jà òun náà ní báíbù àtàgògò ṣùgbọ́n ohun tí ìṣẹ̀ṣe ní láti bá pásítọ̀ yára pé kí wọ́n lo ohun tí wọ́n mọ̀ táwọn náà mọ̀ tá máa fi ń ṣàdúrà wọ́n máa lo ẹja wọ́n máa lo eku wọ́n máa lo olóńgbò wọ́n máa lo gbogbo nǹkan tí jẹ tí ẹnu láti fi ṣètùtù kí ni wọ́n lọ sí àwọn náà wá gbé ajá àwọn akọ̀rí ṣọ́ọ̀ṣì ọ̀hún wọ́n lọ bẹ ajá síbẹ̀ wọ́n lọ bẹ ìwọ náà wo bó ṣe rí kọ́kọ́ fi iná jó rẹ̀ wò kó tó fi jọmọ lọ́mọ. Ẹ jẹ́ ká lọ wo fídíò níbi tí àwọn ẹlẹ́sìn àbáláyé náà tí àwọn náà ti máa ṣe ń ta ṣe kí ni o oró tó dá mi ni mo dá ẹ. Agbára Jésù dà níbi tí èyí tí ń jọba agbára Jésù dà kò sí o ò ti kú ó yá. ẹ jókòó ẹ má dìde kí ló dé gbọ́lẹ̀. Ó yá. níbo náà bọ̀ àbọ̀ ni àbí yíwọ náà àwọn náà ẹ wá sí di Ọ̀ṣun
ọ̀bẹ ṣe ẹ̀yin kò lè wá sídìí Ọ̀ṣun ta ló wá sídìí Ọ̀ṣun ṣé alágbàjọ ẹ̀kọ́ ló wá sídìí Ọ̀ṣun àbí ṣé alágbàjọ ẹ̀kọ́ ló wá sídìí Ọ̀ṣun ṣé àwọn kọ́ ló wá sídìí Ọ̀ṣun ẹ lè tàn kámẹ́rà yẹn náà lè tàn kámẹ́rà yẹn kò ṣe ohun tó lóko lágbára o. ògùn lákàáyé dẹ̀ lúrù ní lórí ó yára mi gbé dà yẹn. ṣé àwọn kọ́ ló wá sídìí Ọ̀ṣun àbí. ó yá na ẹnu ajá yẹn síbẹ̀ yẹn. ẹnu ajá yẹn síbẹ̀ yẹn ẹgbẹ́. àkọ́jọ́ kan wá sílé. pàṣẹ bíbí pàṣẹ ní agogo tó èso bẹ́ẹ̀. èsù náà ló ògiri oko ìwọ náà wá bá o ìwọ náà bá àti tún ọ ìwọ náà wá bá. ṣáájú náà. àwa náà ti wá gbọ́. agbára Jésù dà níbi tí Jésù gbé ń jọba agbára Jésù dà kò sí ogun yé mọ́yé ogun yé mọ́yé. ẹgbẹ́ fún ẹni wọn jẹ́ káyìn náà wò bí ṣe rí lẹ́wọ̀n tó di oṣù àwọn bàbá wa tẹ́wọ̀n bá kan jẹ́. ẹ bá ṣe tẹ́ mọ́ padà bọ̀. ẹ tún lè wà sọ́ọ̀ṣù o ẹ tún máa bọ̀ mbẹ́ ó ń ṣe ohun tó lágbára ó ń ṣe ohun tó lágbára sóyè yí báyìí rẹ. ta ló rẹ. ó ṣe ohun tó lágbára. agbára Jésù dà. níbi tí Èṣù ti ń jọba. agbára Jésù dà kò sí o ti kú. agbára Jésù dà níbi tí Jésù gbé ń jọba agbára Jésù dà kò sí o ti kú. agbára Jésù dà níbi tí Jésù gbé ń jọba agbára Jésù dà kò sí o ti kú. So next time. Next time wọn kì í bẹ́ sóní ṣẹ̀ṣe ẹ̀fọ́lẹ̀ ọ̀gbẹ́ni abẹ́ ká gbàlà sínú ni kò sí nǹkan tó kà sínú òfò báyìí kò sí nǹkan tó kà sínú. wèé ilé ni wọ́n ń pè ní oró tó dá mi ìmúdá ẹ̀ àmọ́ lójú tèmi tí n bá ní pé kí n sòótọ́ ọ̀rọ̀ tá a bá ní parọ́ tí ò bá sì dìjà kí ni tá à ń jájẹ sìn sí kí ni tí a fẹ́ gbà nígbà tí ọmọ ìyá méjì tí wọ́n bára wọn jà lórí ẹ̀sìn tí wọ́n mú wá fún wa àwọn tí wọ́n mú ẹ̀sìn wa gan ò gbà wípé lóòótọ́ làwọn ní ẹ̀sìn ǹjẹ́ ó wá ṣe é ṣe kí ọ̀run tí gbogbo yín ń pariwo yìí kó jẹ́ pé lóòótọ́ ní ọ̀run yìí wá o ẹ gbọ́ mi o kó jẹ́ pé lóòótọ́ ó náà ní ọ̀run tí gbogbo wa jọ ń pariwo yìí o ọ̀run rere ni o ọ̀run rere ni o tó bá jẹ́ pé lóòótọ́ ní ọ̀run yìí wà lóòótọ́ ṣé ẹ rò pé àwọn British tí wọ́n fún wa ní Christianity láṣẹ kó wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ ni jẹ́ kí n máa jẹ́jọ́ gbé sínú làákàyè tó bá jẹ́ pé lóòótọ́ òun náà ni ọ̀run rere tá a mọ̀ sí ìlú bá wà ṣé ẹ rò pé àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa yìí ṣé ẹ rò pé wọ́n ò fún wa lẹ́sìn lọ́fẹ̀ẹ́ padà sínú tó ń ṣẹlẹ̀ nínú ayé lónìí kó lọ wo àwọn tí wọ́n mú ẹ̀sìn wá fún wa lọ wo bí wọ́n ṣe ń exalt àwọn country tí wọ́n ní resources lọ wo bí wọ́n ṣe ń ja ogun lórí àwọn country tí wọ́n ní resources lọ wo bí wọn ò ṣe fẹ́ kí àwọn ìlú mi ò gbérí àti tó wọ́n dẹ̀ ń lọ sójú ọ̀run àìmọye gbà ni wọ́n ti físítì ojú òfurufú àwọn astrology ni wọ́n ti lọ láìmọye gbà láti lọ wo ohun tó wà ńbẹ̀ wọ́n á dìde lọ wọ́n fẹ́ mọ̀ tó wà ńbẹ̀ ni wọ́n fẹ́ mọ̀ tó ń bẹ́nu sánmà gangan tí wọ́n náà fẹ́ lọ yẹn àwọn ti lọ bẹ̀ wọ́n ti lọ wò ó láyé yìí ni nígbà tí wọ́n bá kú ni wọ́n ṣe máa lọ àwọn ti gbéra láyé tí wọ́n àti ìkú wọ́n ti lọ sínú ẹ̀ sánmà keje sánmà kẹjọ sánmà karùn sánmà kẹfà kò sí tó ń jẹ́ sánmà keje àwọn tí wọ́n dúró tí wọ́n ń bẹ láyé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ́kàn déńjẹ tàbí jẹrin yìí ni tí sáyẹ́nsì Yorùbá tí wọ́n gbé wọ́n ṣẹ̀ṣẹ̀ lọ dé ni wọ́n lọ wo ohun tó wà ń bẹ wá pé ṣé lóòótọ́ ni kíní real tó bá jẹ́ bẹ́ẹ̀ wọn ò ní ta ẹ̀sìn kìrìsìtẹ́nì fún wa lọ́fẹ̀ẹ́ but wọ́n mọ̀ọ́mọ̀ gbé ẹ̀sìn yẹn wá láti lè cause controversy láàrin èmi àti ẹni ìwọ ṣe mùsùlùmí ìwọ ṣe christian wọ́n wá yapa bible wọ́n yapa quran
débi pé ìrònú èmi àti ẹni wípé ìwọ tó bá ti jẹ́ Kristẹni ò kì í sọmọ ìyá mi nínú ẹ̀sìn Islam, ìwọ tó bá jó níṣẹ̀ṣe ò kì í sọmọ ìyá àbá àwọn bá jọ bí wa, àwọn bá jọ bí wa ńlé kan náà, ìyá kan náà ìbájọ bí wa, ọ̀tá lèmi àti ẹ ni wọ́n ń pè ní ọ̀tá ẹ̀sìn. Bẹ́ẹ̀ sì ni kò sí ní tá a fẹ́ gbà nínú ọ̀tá ẹ̀sìn nígbà tí a bá jẹ́ kí àlàáfíà tá a mọ̀ sí ìfẹ́ gángan tá a jẹ́ kó jọba. Oníṣẹ̀ṣe gba Kristẹni láàyè, gba Mùsùlùmí, àwọn kan ti ṣe ẹ̀kan tí a bá kàn ti ń sọ nípa ẹ̀sìn ìṣẹ̀ṣe dá lọ́pọ̀lọpọ̀ torí pé wọ́n gba Kristẹni láàyè, wọ́n gba Islam láàyè torí pé tí wọ́n bá gbà láàyè ni ní gbòòrò níbi tẹ́ gbòòrò dé lónìí. Ṣùgbọ́n ẹ̀yin tí wọ́n gbà láàyè tí wọ́n sún fún yín ni o. Ìṣẹ̀ṣe sún fún Kristẹni àti Islam púpọ̀ ẹ máa bọ̀. Yàrá kótópó yìí ó jọ gba gbogbo wa. Ẹ wá dé tán, ẹ wá ní kí ọ nílẹ̀, ẹni kó fi ìlú ẹ̀ sílẹ̀, ẹni kó kúrò ń bẹ́ẹ̀ fẹ́ gbalẹ̀. Ẹ sọ ayé di Fúlàní, Kristẹni wọ́n sọ̀rọ̀ àwọn di Fúlàní, Islam wọ́n sọ̀rọ̀ àwọn di Fúlàní pé àníṣe a gbọ́dọ̀ lé ẹ̀yin ìṣẹ̀ṣe ìwọlẹ̀ ni. Kó dẹ̀ síbẹ̀ ṣe fẹ́ ṣe, it's not possible because àwọn ni wọ́n nílẹ̀, that is origin ni n tí wọ́n gbìn sílẹ̀ ni kò síbẹ̀ ṣe fẹ́ ṣe tẹ̀ lè rí wú. Because ọ̀pọ̀lọpọ̀ yín lónìí náà tẹ́ pa yín ní Kristẹni, tẹ́ pa yín ní Mùsùlùmí, tá bá tú ìdí yín wò inú ìṣẹ̀ṣe ọ̀hún náà nílẹ̀ tó ṣe ń padà sí pẹ̀lú gbogbo tẹ́ ń ṣe. Olójẹ́ kí olórin kan sọ pé wọ́n ń pe wèrè ní ó ń fa apá ewúrẹ́ jiyàn. Wọ́n ń pe wèrè ní ó ń fi tan àgùntàn jọ́kà. Wọ́n ń pe wèrè ní ó ń gẹṣin lọ́sàn-án, ó ń gọmọ ènìyàn lóru. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó ní ẹ̀yin Mùsùlùmí àti ẹ̀yin Kristẹni yìí. Ẹ ń fi Islam àti Kristẹni bójú lọ́sàn-án. Ṣùgbọ́n ní òru yín máa ń bẹ̀lẹ̀ oníṣẹ̀ṣe òní. Tẹ́yìn gan lára gan ò sì lè jiyàn. Tẹ́ lè jiyàn ara tọ̀. Látàrí ìdí èyí, kí ló dé tí Kristẹni ò ṣe dúró sáyé wọn? Ọ̀pọ̀lọpọ̀ ìwàásù, crusade, ìjáde síta ńlẹ̀ lè ṣe láì tábà ẹ̀sìn kankan. Ní àwọn ìlú kan wà tó jẹ́ pé they are 99% Muslim. Tí àwọn other religion tí wọ́n lọ ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn ò allow wọn tá a mọ̀ sí religion bullying. Wọn ò allow wọn tá a mọ̀ sí religion embarrassment. Tó o bá ṣèṣì preach religion ẹ fún yẹn kan 7 years imprisonment ní tó o bá ṣèṣì preach ẹ lásán. But torí pé government of Nigeria wọ́n ti fàyè gba ìgbàkúgbà, àwọn ló fà á tí ẹnìkan fi rò wípé ẹ̀sìn tòun superior ju ẹ̀sìn ẹlòmíì lọ. Torí pé government ni wọ́n lè pín wọ́n tá a mọ̀ sí religion crisis. Once tí government bá ti lè fail láti lè prevent religion crisis, àwọn kan tí ó mọ̀ ṣẹlẹ̀ náà lélẹ̀. You want to defend your religion? I want to defend mine also too. Nǹkan a máa wá comparison. Níbo ni tèmi ti weak láti lè yí tèmi, níbo ni tiẹ̀ ti weak kí n lè yí tiẹ̀. Lónìí níbi tí Islam bá rẹ̀ jẹ́ lónìí, mo lè sọ wípé 20% àwọn youth ni wọ́n ti withdraw being a Muslim because àṣírí ọ̀pọ̀lọpọ̀ tí ò yẹ kó tú ló ti bẹ̀rẹ̀ sí ní tú síta. Kí wàá la wá ń sọ, níbo la wá ń báyé já? Ọlọ́run ọba nìkan ló mẹ́ni tó ń sìn òun. Ṣùgbọ́n nínú ẹ̀sìn tó dáa jù láyé téèyàn ò ti ní rí wípé ẹni lágbájá ń dà mí láàmú, àmẹ́dùn ń pin mí lẹ́mìí, ó ní kẹ́yìn padà sínú ibi tí wọ́n ti bíyàn. Torí tí ìbá ṣe bẹ́ẹ̀ ni, ṣe bí àwọn kan ni wọ́n kú nínú ṣẹ̀ṣe ni wọ́n bọ́ sínú Kristẹni. Àwọn kan ni wọ́n kú nínú Kristẹni ni wọ́n bọ́ sínú Islam. Now tó bá wá fẹ́ kú nínú Islam bọ́ padà sínú Kristẹni, wọ́n ní pípa lọ̀rọ̀ ẹ̀ kan. Torí tó ṣe rí bẹ́ẹ̀, ẹ̀sìn ṣe wá di ń ta gbọ́dọ̀ jẹ́ do or die. Tọmọ kékeré gan, ọ̀dọ́ tó bá ti pé 18 years, ó bá ti pé 18 years ló ti ní freedom of speech, freedom of decision. Táwọn òbí ò lè yẹ lọ́wọ́ ẹ̀ wò torí pé ó ti àwa adult at age of 18 years. Talk less of pé religions ẹni tó ṣe tó ti dàgbà 50, 40, 30, 20 tó lóun ò ṣe mọ́ tẹwàá dandan àbí kó kú. Àwọn nǹkan wọ̀nyí ni tí wọ́n ń pè ní aburú nínú ẹ̀sìn. Pásítọ̀ tó wá ṣe léyìí tó fàyè ẹ̀ sílẹ̀, tó kúrò níbi tí Ọlọ́run dá sí, tó kúrò níbi tí Ọlọ́run fún, tó wá kúrò ní tẹ́rítírì ẹ̀, tó kọrí sí tẹ́rítírì àwọn oníṣẹ̀ṣe tó lọ ń gbàdúrà pé kí Ọlọ́run kó sí ẹbọ wọn nídìí. Ṣé pásítọ̀ bẹ́ẹ̀
so jẹ̀bi àbí ó jẹ̀bi.